Abraham àti ọkọ rẹ̀ tí gbogbo wa mọ̀ sí Kọ́lá Ajéyẹmí. Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì yìí? Ọ̀rọ̀ yìí kò yé wa mọ́ o, ọ̀rọ̀ yìí ó tojú sú wa o, ṣùgbọ́n ẹ má mikàn o. Ìròyìn ayọ̀ òun là mú wá fún yín lénìí. Ìròyìn tó jẹ́ wípé ó máa múnú yín dùn, ó máa mórí yín yá. Ìròyìn nípa Kọ́lá Ajéyẹmí àti ìyàwó rẹ̀. Ṣùgbọ́n ní pàápàá o, ìròyìn nípa Tóyìn Abraham òun là mú wá fún yín lénìí. Ẹ wá nǹkan fìdílé, ẹ wò fìdílé nǹkan kí a lè fún yín ní kókó inú ìwé ìròyìn náà. Ṣùgbọ́n o, à ń fi ìgbà àti àkókò yìí a fi ń sọ fún yín wípé ìròyìn ayọ̀ òun là mú wá fún yín. Púpọ̀ lára àwọn èèyàn wọ́n ti ń sọ wípé nínú comment section wọ́n ní kò kí ń sí ìròyìn tó dáa tí mo máa mú wá, pé ìròyìn tí ì dáa ni mo máa mú wá ní gbogbo ìgbà. Ṣùgbọ́n o, à ń fi ìgbà yìí sọ fún yín wípé ìròyìn ayọ̀ nípa Tóyìn Abraham òun ni mo mú wá fún yín lénìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Lónìí, ìròyìn jẹ́ kó yé wa wípé arákùnrin tí wọ́n ń pè ní Kọ́lá Ajéyẹmí tí ó ṣe ọkọ Tóyìn Abraham, ó ti gbé lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ o. Ó ní kí wọ́n bá òun kí ìyàwó òun pé ó kú ọjọ́ ìbí. Ó ní ó máa ṣe ọ̀pọ̀ ọdún láyé o. Ǹjẹ́ ẹ mọ ọmọ ọdún arábìnrin tí wọ́n ń pè ní Tóyìn Abraham báyìí? 44 years ni arábìnrin náà, ṣùgbọ́n ẹ kò lè mọ̀ ní ara rẹ̀. Ṣùgbọ́n o, 44 years ni arábìnrin náà. Ó ní kí ẹ jọ̀ọ́ kí ẹ bá òun tẹ àdúrà kan ránṣẹ́ sí ìyàwó òun, kí ẹ sì bá òun kí ní happy birthday wípé ìgbà ọdún ọdún kan ni. Ẹ̀yin olólùfẹ́ fíìmù Yorùbá, ẹ gbìyànjú láti tẹ àdúrà kan ránṣẹ́ sí Tóyìn Abraham ká lè máa fi ṣe happy birthday pẹ̀lú rẹ̀, ká lè máa fi ṣe àjọyọ̀ ọdún tuntun tí ó ṣẹ̀ pé ní èní. Lónìí, a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú gbogbo wa máa rí, ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀, ó dìgbà.